Kánákáná mà ti ná mẹ́ga láàrin ọba àgbààgbà ọba kàpìtìkàpìtì méjì tó wà nílẹ̀ Yorùbá èèyàn Aláàfin tọ̀yọ́ àti Ọ̀ọ̀nìrìnṣà tìlé Ifẹ̀. Kí ló fàjà láàrin Aláàfin Ọ̀yọ́ àti Ọọ̀ni? Gbogbo ẹ̀ láyàn nàná ní fún yín tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yìn oníjọ́ bá tẹ subscribe button. Kí ló ṣẹlẹ̀ gangan tó fa ìjà láàrin Aláàfin àti ọba ìlú Ilé Ifẹ̀? Tẹ́ ẹ bá gbàgbé níbi ọjọ́ méjì sẹ́yìn ní ọba ti ìlú Ilé Ifẹ̀ èèyàn ọba Ògúnwùsì Síjúadé ló jẹ́ oyè ọ̀kánlọ́mọ gbogbo ti ilẹ̀ Yorùbá. Báyìí tí ó kan Aláàfin tọ̀yọ́ lára ó wá sẹ́ǹdì ọ̀rọ̀ ó ní òun fún ní 48 hours kó fi dá oyè náà padà torí pé Ọọ̀ni kò lẹ́tọ̀ọ́ kò sì ní agbára láti fi ẹnìkankan jẹ oyè tó jẹ mọ́ ti Yorùbá àfi tí ó bá fi yẹn jẹ oyè nílùú rẹ̀. Ṣé ẹ wá gbọ́ pé wọ́n ní Ọọ̀ni Tìrìnìrìṣà ó náà máa ti sọ̀rọ̀ ó ti reply ó ti fún lésì ọ̀rọ̀ rẹ̀ ó ní ẹ fi Aláàfin tìlú Ọ̀yọ́ lẹ̀ bàbá sùwé ni àwàdà ló ń ṣe kì í sèmi ló ń bá wí. Ó sì máa ṣe é ṣe kọ́rọ̀ yìí kó dárúgùdù ńlá sílẹ̀ èèyàn nílẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ wo lẹ lérò pé Aláàfin yóò sọ lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ náà bá tẹ̀ ẹ́ lọ́wọ́ tàbí tó ti tẹ̀ ẹ́ lọ́wọ́ torí gbogbo ìwé ìròyìn pátápátá ló ti gbé kánákáná tí wàá ná mẹ́ga báyìí. Ìjà ń bọ̀ ọ̀kánlọ́mọ ti orílẹ̀-èdè tí ilẹ̀ Yorùbá lápapọ̀ ó sì wà ń bẹ̀ tí Ilé Ifẹ̀ kò ní nǹkan kan láti sọ sí. Kí lè rò tí yín tẹ̀ rò?